Orúkọ tèmi ni Ọlátóyè Victoria. Mo fẹ́ ka ewì kan tí àkọlé rẹ̀ jẹ́ bí a ṣe nífẹ̀ẹ́ ọkùnrin tó ti rún láti ọwọ́ Ber Anena. Ó kà báyìí. Èyí tó gbẹ̀yìn sọ pé nígbà mìíràn mo máa ń rankàn bíi kí ó jẹ́ pé bàbá mi ṣì wà níbí. Mo wà á mọ́ra bí àwọn àfọ́kù dígí. Mo rò pé àwọn ẹ̀rùn tó wọ inú ẹran ara mi ni ìjẹ́rìíkù mi fún ọ̀fọ̀ ìgbà èwe rẹ̀. Mo di akẹ́kọ̀ọ́ kan àti olùkọ́. Mo sọ fún ara mi pé màá padà mọ bíbojú egbò tó gbé wọ̀ bí ìlà ìdílé ṣe. Ní àwọn ọjọ́ tí kò farahàn, mo rántí àìsílẹ̀ bàbá tèmi tó kún. Ìwà nítòsí rẹ̀ kò sí lárọ̀ọ́wọ́tó. Kódà nígbà tó bá padà wálé lójoojúmọ́ lọ síbi àga rẹ̀. Ní àwọn ọjọ́ tí ó da àtẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ tó gùn tó fẹ́ bò mí lójú, mo ṣàwárí ìrántí bàbá tèmi tó kún. Ẹnu ara rẹ̀ pẹ̀lú orúkọ mi tó pè mí láti lè mọ bí mo ṣe lè di irun orí rẹ̀. Fún ọ̀pọ̀ ọdún, mo dọdẹ àwọn ẹ̀wò inú olólùfẹ́ mi. A gbé ọ̀lẹ̀ kan ní ọwọ́ tí mò ń gbàgbọ́ pé màá lẹ̀ ẹ́ papọ̀, àyàfi pé ó fẹ́ràn àwọn ojú egbò rẹ̀ ní ṣíṣí sílẹ̀.